gbogbo ẹ̀yin olólùfẹ́ bí ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé tí Yorùbá bọ̀ wọ́n ní ìlú ẹ̀jọ́ lọ ìyà ní tí jẹ́ èèyàn wọ́n ti ń lépa ẹ̀mí mi o ọba tó mẹ́mí mo ti búra wọ́n ti ń lépa ẹ̀mí mi kì í sì ṣe mi nìkan tẹ́ ẹ bá wo orí ẹ̀rọ agbágbé dáadáa ẹ rí i pé tí àwọn ará àfẹ́ lọ́hùn ẹjẹ́ ńlá kanlẹ̀ torí pé Yorùbá bọ̀ ni wọ́n ní bójú bá ṣe pin ayọ̀ hàn ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí bú àwọn ọba kan láwọn abala àfẹ́ lọ́hùn torí kálukú ló lè yan tiẹ̀ lórí ẹ̀rọ agbágbé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí bú ọba Olúwo tí wọ́n bú Aláàfin Ọ̀yọ́ tí wọ́n bú àwọn ọba míì náà káàkiri Yorùbá gbogbo ọba tó bá ti sọ pé tó bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú ọba tí wọ́n ń dáàbò bò wọ́n ti mú lọ́tà tẹ́ bá orí ẹ̀rọ agbágbé bá wọn ní wọ́n pọ̀ lọ́kùn lósì tí wọ́n máa jàjà ara wọn kan tí wọ́n ń sọ̀rọ̀ bóyá ó dúró lẹ́yìn ọba Olúwo àbò dúró lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ kò sí nǹkan kan tí wọ́n fi mọ dàláàmú ju pé àwọn fẹ́ pa lọ. ń tó ṣẹlẹ̀ àlàyé ọ̀rọ̀ yìí màá ṣe lẹ́kùnrẹ́rẹ́ fún yín ṣùgbọ́n kí n tó ṣe lẹ́kùnrẹ́rẹ́ wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ aṣáájọ wo kíní yìí kẹ́ ẹ jẹ́ àjọ wò. Amen. Evangelist Bola. Daddy. Ẹ bá mi wọnú yẹn pàápàá. Ó ní kíyèsí. Ìròyìn ayọ̀ rẹ̀. Láti Lilac app. Nigeria Limited. Gbogbo wa la mọ̀ pé ìlera lògùn ọrọ̀. Wo bí dáadáa o, gbogbo wa la mọ̀ wípé ìlera lògùn ọrọ̀. Kí Ọlọ́run má fi àìsàn kọ ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run má fi àìsàn kọ ẹnì kọ̀ọ̀kan wa. Fẹ́ni tó bá ní ìpèníjà ìjákọ́lẹ̀. Àbí tó ń fèsì one or two challenges. Fún ọmọkùnrin. Àbí obìnrin. Àbọ̀mọbìnrin. Ọ̀nà àbáyọ ti wà. Ó sọ̀rọ̀ ọ̀nà àbáyọ ti wà. Láti Lilac app. Láti Lilac app. Tí wọ́n ṣe àgbo. Ní ti ìbílẹ̀. Fún oríṣiríṣi àìsàn. Fún oríṣiríṣi àìsàn. Láàgọ̀ ara. Tó ń bẹ láàgọ̀ ara. Ìròyìn tá fojú bá. Ẹ lè lọ sí àdírẹ́sì wọn. Ẹ lè lọ sí ilé iṣẹ́ wọn. Tó wà ní House 8. Road 7. Pélé Ondo City. Tàbí Mandarin Resort. Ọ̀rẹ́. Ẹ tún lè lọ sí Maryland. Òkìtìpupa. Ògùn yìí ṣiṣẹ́ fún oríṣiríṣi àìsàn lára. Ògùn yìí ti jẹ́ fún oríṣiríṣi àìsàn láàgọ̀ ara. Pẹ̀lú kéde ìfòtẹ́lù ìjọba. Ẹ lè kàn sí Lilac lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080 38 94 75 88 tàbí 081 59 40 56 21. Lilac app for prevention and treatment with adorable price. ṣé wàá rí ẹ̀yin yẹn wa ibì kan ni wọ́n ti jókòó tí wọ́n ti ń sọ̀rọ̀ ojúlówó ọmọ Yorùbá pé ọmọ yìí kódà ó tiẹ̀ sọ débi pé kó n bá pàdé mi òun ó mú olódì mi kó n bẹ̀ kódà ó tún sọ débi pé tó ń bá rí ẹni tó bá mọ báwọn ṣe lè mú mi pé káwọn yanjú mi kó n bẹ̀ ẹ dákun kí ló dé kí la gbé kí la jù ẹ wo yadú yẹn tó ti bú ọba Olúwo ẹ wo yadú yẹn tó ti bú ọba Aláàfin Ọ̀yọ́ ẹ wá dúró kọ tí wọ́n pe ọba Olúwo ẹ wá dúró tí wọ́n pe ọba bàbá Aláàfin Ọ̀yọ́ ǹjẹ́ lẹ́nìkan nu wọn só lè bọ́ta pé ẹnìkan sọ pé wọ́n pa àwọn àdúgbò mọ̀rùmọ̀rù pé wọ́n gbẹ̀mí òun sọ́nà sí ilẹ̀ Yorùbá gbàdàgbà rè ó tún wá bú débi pé nígbà kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sọ́rí ń sọ lónìí wèrè kan wà tájọ́ ń dáko lẹ́gbẹ̀ẹ́ ara wa tó kó wa tí ó jìnnà síra wọn kódà mara mo tún máa pọ́nlé dáadáa ǹjẹ́ lẹ́yìn mọ̀ pé ń tàn sọ yìí ó sì júwe inú oko mi fún àwọn èèyàn kan tí wọ́n dá mi pé bíyà wọ́n ní mo ṣe àwọn lórí ọ̀rọ̀ pé ń tàn sọ yìí náà ni ó sì júwe inú oko mi fún wọn débi pé ó tún wá dọ́gbọ́n pè mí láti lè bá a jẹ́ wọ́n mọ̀ pé èmi mo lóko ó wá ń pè mí pé ẹ̀ ló ojúlówó ọmọ Yorùbá wáko lónìí ni níjọ́ lẹ ti wáko kan níjọ́ tí sì ń sọ ọmọ wáko níjọ́ náà ṣùgbọ́n pẹ̀lú oko àgbàdo yín ti wó lulẹ̀ àyà mọ̀pẹ́ o lẹ́yìn ọ̀rẹ́ yìí tí àwọn kankan wá ṣẹlẹ̀ mo fi wá mọ̀ pé bí kú ilé ọ̀pá ni tòde ò lè pààyàn arákùnrin mọ́ àjẹmọ́ arákùnrin láti ìgbà náà wà ní aláàtìpó náà àjọṣe dáadáa kò ṣe dáadáa ó ń gan ní ọkọ̀ ṣe dáadáa sí mọ́tò wá ti rí ni yóò dìjú pa èmi ló sì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ò kí ni kú ilé ó pàdánù káàbọ̀ ni ẹ̀yin yẹn wá bí ṣe ń lọ láì bá a mọ̀ ní déwájú jẹjọ́ jẹ́ ìdásọ arákùnrin tí ó fẹ́ tàn mí tó júwèé ní oko mi fáwọn èèyàn gbogbo àwọn tó jẹ́ èèyàn mi pátá mo ti júwèé rẹ̀ fún wọn ti mọ ilé rẹ̀ ìjọ tó pè mí gbogbo ẹ̀ ló ti wà lọ́dọ̀ àwọn èèyàn mi àìbàámọ̀ lọmọkùnrin wí o nípa ti ará ilé Ifẹ̀ náà tó náà ti ń ṣe bákan tó náà halẹ̀
pé òun pa tó ń bá gbà mú kinní kan ibi ó ti sọ̀rọ̀ ohun rẹ̀ ń bẹ lọ́wọ́ wa ṣùgbọ́n ń lè fi orí ẹ̀rọ agbàgbé torí pé tí n bá fi sórí ẹ̀rọ agbàgbé wọ́n ti mọ ibi sẹ́ǹtì wá mo fẹ́ kí ẹ mọ̀ pé ojú tó lé ojú tó kò yẹn ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo sí abúté gbogbo ìgbìyànjú abúté bá ní lórí ọmọ Yorùbá pẹ̀lú ògbólọ́ Ọlọ́run asán ní ọmọ ìjà sí látàrí pé kíni àwọn ọ̀lẹ́mì aburú tó bá di lọ́la ọ̀sẹ̀ báwọn yẹn ń sọ̀rọ̀ kí wọ́n mọ̀ bẹnu àtẹlọgbọ Olúwo mọ́ kí wọ́n mọ̀ bu Aláàfin Ọ̀yọ́ mọ́ kó ń kálukú ojókòó jẹ́ ẹ̀fà àwọn ọba lẹ́wọ̀n mọ́ ṣègbésí ayé wọn lọ ọba tó lẹ́nu mo fi búra lè gbọ́rọ̀ ọba kan lẹ́nu àwa ìmọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá sì ń bú ọba Olúwo nítorí ọba kan tọba náà sì ń rí tẹ́ǹsì ń ṣe ju ọba tí ọba náà ń yọ sí tẹ́ǹsì ẹ̀mẹ́jẹ̀ ń tẹ̀yìn jẹ kò sí tẹ́lẹ̀ ṣe kò sára tẹ̀lé dá lára ọba náà mọ̀ kan àbùkù lọ́wọ́ tí a náà ni àyàfi tẹ́ ẹ bá dákẹ́ lókun àyàfi tá a bá rí pé ọba òun ó korojú sí àwọn ìwà àbàjẹ́ tẹ́ ń wù nípa ọba Olúwo àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ lókun ẹ̀yin olólùfẹ́ bí ọmọ Yorùbá ètí mo ní wá sọ fún èrè o ìdéwájú ìdẹjọ́ ìdẹ́yìn ìdásọ ojú orí o ṣùgbọ́n Yorùbá bá wọn ní sọ inú ẹ̀kú àwọn mọ́ra ni ẹsẹsẹsẹ ẹ kásòkò tó wá lọ ọ̀rọ̀ pọ̀ ẹsẹkò tó tẹ ká lọ ẹ gbìyànjú gbogbo ń tẹ ẹ sí náà ojú kan náà lọ já sí ẹsẹ àdúgbò àrọwọ yín o ṣùgbọ́n a fi yẹ yín pé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ó jù yín lọ Ọlọ́run ó jù yín lọ Ọlọ́run wọlá pé yín tá à ń ṣe kì í ṣe pé ń pè wá pé ojúlówó ọmọ Yorùbá máa ṣe àwà lẹ́yìn ẹni ẹkùn sí lẹ́yìn tí ajọ lọ́nà lọ ẹni ẹkùn sì lè ránṣẹ́